sẹ́yìn náà ti gbọ́ tuntun tó jáde, ṣé ẹ ti gbọ́ tuntun tó tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ó tẹ̀ wá lọ́wọ́. A gbọ́ pé bàbá àgbà amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, amòfin àgbà Babafẹ́mi Fálànà SAN, a gbọ́ pé wọ́n ti kọ ìwé ẹ̀sùn alágbára, wọ́n ti kọ sí àjọ DSS lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ikú bàbá Arógunfálè, bàbá Ọ̀yọ́tójí. Ṣé ẹ rántí, ṣé ẹ gbàgbé nínú oṣù kẹrin ọdún 2025 wípé bàbá Ọ̀yọ́tójí dágbére fáyé lẹ́yìn tí wọ́n lu bàbá Ọ̀yọ́tójí ní ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Akeem Ọwádé. Látìgbà yẹn ó ní ọ̀rọ̀ yẹn ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Akàntì ẹ̀rọ kọ́kọ́ gbé bàbá yìí, ìyẹn amòfin àgbà Fẹ́mi Fálànà, wípé wọ́n kọ̀wé sí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà, tí wọ́n sì dàrẹ́ẹ̀tì ìwé yẹn sí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, alàgbà Ẹgbẹ́tókun. Ṣùgbọ́n tí a padà gbọ́ làbárè nípa ìwé tí bàbá Fẹ́mi Fálànà kọ yẹn. Ó wá ń yani lẹ́nu, ó ń ṣe ní kàyéfì tó ní kálukú yìí ti ń sọ èrò àti òye tiwọn nípa bí àtúnṣe gbọ́ tí bàbá Fẹ́mi Fálànà pé abánú ti kọ ìwé míì o, ìwé ẹ̀sùn míì wọ́n ti kọ mọ́ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ lórí ikú bàbá Ọ̀yọ́tójí Arógunfálè tí wọ́n ní wọ́n nà ní ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ nínú oṣù kẹrin ọdún 2025. Báwo ni ìwé ẹ̀sùn yẹn ṣe lọ?